Hello. Hello, sir. Hello. Ẹ kálẹ́ mà. Hello. Ẹ kálẹ́ sà. Ṣọ́rẹ́ tó ní mú wa sà. Bẹ́ẹ̀ ni mà, ilé olórogún lè tọ́ kílẹ̀ ńlá kọjá mà. Ẹ kú ti sà. So mo fẹ́ kẹ́ gbà mí ní ọmọ ọkọ mi sà. Ilé ọkọ ni mo wà láti bí 2015 sà láti mo ti wà bẹ́ẹ̀. So bọ́kọ mi ti máa ń ṣe inú mi ò dùn. Torí kò fẹ́yàwó mi ò gbọ́ mo lè ti bímọ 4 fún un. Ìgbà tí mo lè fẹ́ yẹn ó máa ń ta bàbá àjẹ̀bú. So mo wá sọ mo ní mi láì bàbá àjẹ̀bú tó ń ta tó bá ti lówó kan báyìí bàbá àjẹ̀bú. Kò sáà lè fi oúnjẹ tá a máa jẹ ó ṣe máa pe àwọn àbúrò ẹ̀ nílé pé kí wọ́n sẹ́ǹdì owó tó ń fẹ́ fi ra nǹkan sí ẹ̀yẹ wọ́n sì máa fún wa so kí n má fọ̀rọ̀ gbòòdà àwọn yẹn sọ pé kó má fi àwọn mọ́ pé kóun náà lọ ṣe iṣẹ́ so nǹkan ìfẹ́ máa ń bá mi lẹ́kọ̀ọ́ ìjọba pé máa ń gbomi jẹ́ láti kẹ́yìn yìí ká ti sẹ́ra yẹn àbúrò bá ṣe ṣídà inú ilé wo wá kó kú bó ṣe wà ayé wo kú bó ṣe wà tí n bá ṣiṣẹ́ ẹ̀kọ́ náà ní jẹ́ pé àwọn máa fi owó yẹn á máa fi jẹun gbogbo ẹ ó dàjẹ́ ó ti sún mi ṣe góńgórí ẹ̀mí mi ó dìde ní ọkọ̀ pé ó ní àgídí kẹ́ẹ̀bá sọ̀rọ̀ láti ní dọ̀là nǹkan tó wà nínú ẹ̀yìn ló máa ṣe gan tó bá jáde síta gan tó bẹ́ẹ̀ ó lọ wádìí fún nǹkan máa ní kí ló ṣe fún ìyàwó ilé ẹ̀ pé kó ṣe pé kó ṣòwò tí mo fẹ́ fún mi so ó máa sọ pé tó bá délé á bá mi pé yẹn ó gbọ́ wọ́n sọ pé inú yóò dùn ohun tí a bá ti dálẹ̀ náà lẹ́jẹ̀ ẹni tó yẹ kó kíyàn ṣàtúnṣe lórí nǹkan yẹn mọ agídí ni gbogbo tó ṣe yẹn kò káàtẹ̀ sí pé nǹkan tó ná tó tí ò dáa ni bí ohun tó dáa ló ń ṣe lójú ara rẹ̀ ó ti dé gbogbo rẹ́mí mi fà tó mo sọ pé kẹ́ gbà mí lámọ̀ràn ó ti sùn mi. Márèjì yín ti pé ọdún mélòó? Má. 10 years ọdún 10. Ẹ ti bí ọmọ mélòó mà? Ọmọ 4 ni mo bí. Lẹ ti bí? Bẹ́ẹ̀ ni sà. Kò ní fọ́ ni. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo kọ́ ṣe kẹ́mísì ni mí. Ṣé ẹ ṣáà ní ṣọ́ọ̀pù abẹ́ ẹ̀ ní ṣọ́ọ̀pù mà? Mi ní ṣọ́ọ̀bù. Ṣé ẹ ní bàbá àti ìyá láyé? Dádì mi ti kú mọ́mì mi nìkan ni mo ní. Àná wọn mọ̀ ọ̀ràn báyìí. Ṣé ẹ láwọn ẹ̀gbọ́n? Èmi kò sí òótọ́ ọ̀rọ̀ fún yín tèmi. Ṣé ẹ láwọn ẹ̀gbọ́n? Àwọn ẹ̀gbọ́n mi èmi ni mo jẹ́ gẹ́gẹ́ bí àkọ́bí àwọn àkọ́bí mẹ́rin ti ṣaláìsí. Ok ma ẹ̀yin náà lè tún wá mú nọ́mbà àwọn onítẹ́tẹ́tẹ́ mú yìí ṣé ẹ rí tèmi ẹ̀gbọ́n tèmi ṣé ẹ̀gbọ́n òótọ́ ọ̀rọ̀ mà ṣé ẹ rí nọ́mbà tẹ́ ẹ mú yìí ẹ̀yin tí tẹ́tẹ́ bá ti wà ní ẹ̀jẹ̀ mọ̀jẹ̀ ń tàn yín Ọlọ́run nìkan ló lè yọ kúrò ń bẹ̀ ẹ̀yin dẹ̀ ní sìn náà ẹ rí pọ́nmọ́ ti kúnlẹ̀ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ara yín sìn gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá lè ṣe pátá iṣẹ́ tẹ́ ẹ kọ́ yẹn tẹ́ ẹ fi rí owó tẹ́ ẹ fi máa establish business yẹn tẹ́ ẹ fi máa jẹ máa tọ́jú àwọn ọmọ yín bó o ṣe lùgbésí ayé tiẹ̀ nìyẹn o ẹ jẹ́ sọ̀kòtò fún yín lórí ètò ẹ lọ ẹ farabalẹ̀ ọkùnrin tí máa mutí àmupara ọlọ́ọ̀bá ń gbọ́ ó lè dínkù akíntúndé tí mò ń sọ̀rọ̀. à ń gbọ́ yín máa. ó ti wá gbé mọ́ mi wá sí ọ̀dọ̀ wa owó tí mò ń rí yẹn náà ni mo ti wá fi jọ ń bọ́ àwọn àti wọn. ṣé màmá tiẹ̀. Màmá tiẹ̀ wà lọ́dọ̀ wa torí ó rẹ̀ wọ́n ó gbé owó mú wọn wá sọ́dọ̀ wa so owó tí mo tún wá iṣẹ́ tí mo tún wá ṣe tí mo ń tówó jọ yẹn mi ìṣàlẹ̀ jẹ́ kébi máa pa àwọn ọmọ mi owó yẹn mo tún wá kó kalẹ̀ ká tó fi ń jẹun. ṣé káàdì yín ti fẹ́ tán ni mà? ó ti fẹ́ tán sà. ó ti fẹ́ tán báyìí. bẹ́ẹ̀ ni sà. mo ti ní tẹ́ ẹ bá ti nínú ọkọ̀ kàdé má pè sórí ètò mo ti máa ń sọ yẹn mi kì í má lè jí kọ́kà lórí ètò yìí ẹ má bínú kọ́ ètò yóò gbà bẹ́ẹ̀ fáfàní mi àti yín náà ni ọ̀rọ̀ bínú kọ́. lóòótọ́ ni ẹ má bínú ẹ mọ̀ ní. èyí tèmi ó sọ fún yín lélẹ́yìn tèmi ṣáà ní kẹ́ ẹ lọ wá iṣẹ́ tẹ́ ẹ kọ́ kẹ́ ẹ lọ máa ṣe lẹ́rọ̀ ẹ dẹ̀ jẹ́ kó yé ṣé òun nìkan nìyá àti bàbá ẹ̀ bí. òun nìkan kọ́ àwọn méje. ẹ sọ fún àwọn mẹ́fà tó bá ṣẹ́kù ìyá tó wà nù ilé báyìí ẹ jẹ́ kán mọ tí ń ṣẹlẹ̀ nù ìdílé yín pọ́kọ yín ò tọ́jú yín orí kọ́ka ni wọ́n ti tán pọ́kọ yín ò tọ́jú yín kò ṣe kankan ìwọ̀nba tẹ́ ẹ rí ọmọ yín lè fún àwọn mẹ́fà tó ṣẹ́kù kan wá dá oúnjẹ jọ fún ìyá àwọn tó wá gbé wá sínú ọ̀rẹ́ ọ̀dọ́ yín bíbẹ̀ kojú yín ò ta mí. ẹ fi ọkọ látọdún 10 àti day 1 lẹ́tì mọ̀ pé ń tẹ́tẹ́ lọ́kọ yín ọmọ 1 ọmọ 2 ọmọ 3 ọmọ 4 amúnidẹ́ṣẹ̀ adẹ̀ ń sọ lórí ètò ó dàbí àwàdà ọmọ tó o bá lè tọ́jú ni kò bí ó dàbí àwàdà Ọlọ́run ní jẹ́ kọ́ mọ́ yàn kó yanjú ìtọ́jú òbí kọ́ ṣùgbọ́n òbí náà ó ṣiṣẹ́ dáwọn ààyè kan nígbà bá bímọ dàálẹ̀ tí ò pẹ́yọ kan nígbà tó bá fún tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìwọ gan ti rojú ráyè ìgbésí